Hakika olakaki. Hakika olakaki. Ẹ káàsán nínú ilé yìí, ẹ káàsán lọ́dẹ̀ yìí, ẹ káàsán lọ́fíìsì, ẹ káàsán ní ọjà, ẹ káàsán lépo, ẹ káàsán lágọ̀ọ́ ọlọ́pàá, ẹ káàsán ní báràkì sójà, ẹ káàsán ní sọ̀pákó, ẹ káàsán ní inú oko, ẹ káàsán lecture room, ẹ káàsán staff room, ẹ káàsán ní gbogbo ibikíbi tẹ́ ẹ ti ń láǹfààní láti máa gbọ́ ìròyìn Hakika fún tọ̀sán tòní lórí ìkànnì Sun City 101.9 FM Ondo, ìkànnì ológo tó yàtọ̀ sí ìkànnì olófò níbi tí a ti máa mú àwọn àgbọ́gbárímú ìròyìn wá fún yín, ìròyìn tó ní í ṣe pẹ̀lú ìwà ipá, ìwà ọ̀daràn àti onírúurú ìwà láabi míì. Kì í sì ṣe pé àmúwá láti máa fi dẹ́rù bà wá, bẹ́ẹ̀ kọ́ bí kò ṣe pé àmúwá ò láti máa fi kọ́gbọ́n kásìjọ máa fi mọ ibi tí ayé ń yí lọ. Ó dà kí n máa mú àwọn ògèrè ìròyìn ọ̀hún wá sí etí ìgbọ́ yín lọ́sàn-án tòní. Ẹ tún máa gbọ́ mi gbọ́ àwọn ìròyìn tó lọ fà tó lọ fárawé, kí ni tó fà á tó fi di pé atẹ́gùn ń gbayanrìn tí ń gbárawé o. Ẹ wá máa gbọ́ bí ń ṣe máa ṣàlàyé kí n ti àti ojú ìwé ìròyìn The Punch kí n ti àti bẹ̀mọ́ ní ìpínlẹ̀ Kano. Ọ̀rọ̀ ìfàǹfà oúnjẹ mi ní oúnjẹ rẹ kọ́ ò bá ń gbóúnjẹ mi, ẹja àjọ pín o, ẹja àjọ jẹ́. Ọ̀rọ̀ oúnjẹ mọ̀ fa wàhálà láàrin àwọn ọmọ léńjeléńje tí ọjọ́ orí wọn ń bẹ lábẹ́ 20 ọdún ní abúlé kan nípínlẹ̀ Kano. Òun náà ni wọ́n bá na ìkànnù wọn o, náà bá nà pa tó ń jẹ́ ọmọ ọdún 15. Bó ló ti ṣe jẹ́ ẹ gbọ́ lọ́rìí kíniwín lọ́sàn-án tòní. Hakika olakaki láti ìpínlẹ̀ Cross River. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá òun náà ni wọ́n ti náwó gan àti ìyá ọmọ o àti Pásítò látàrí wípé o wọ́n jọ dáwọ́ jọ wọ́n jọ na ọmọ léńjeléńje kan tọ́jọ́ rẹ̀ jẹ́ ọmọ ọdún 14 ní ìpínlẹ̀ Cross River. Wọ́n náà ń bá ọmọ òun wí ni o títí tí kò fi mọ́ra mọ́ o tó fi jọ́ lọ́hùn nípè sí wọn lọ́wọ́. Hakika olakaki láti ìpínlẹ̀ Bauchi lójú ìwé ìròyìn Daily Post. Sìmí títí awo sìmí títí sìmí jìnnà awo sìmí jìnnà. Àwọn ọkùnrin kan rèé ò tó mọ̀ ti ṣàǹbódò lọ látàrí wípé arákùnrin kan ó fà ń tẹ̀ǹtẹ́ lágídí o wípé sìmí lódò, mo fẹ́ lọ kán lodò, mo fẹ́ lọ wẹ̀ lódò ni ọmọ òun o ló bá fipá mú wọnú odò. Kò fipá fún lómi mú o, ó fipá mú wẹ̀ nínú odò ń tiẹ̀ ní o. Ó ní odò ló ní ọmọ òun o ló bá sì gbẹ́mìí mì sí inú odò níbi tán ti gbé lọ wẹ̀. Bó ló ti ṣe jẹ́ o ẹgbọ́n náà lọ́rìí kíniwín lọ́sàn-án yìí. Hakika olakaki láti ìpínlẹ̀ Kogi o ní olúlu ìpínlẹ̀ Kogi ti ṣèlú Lọ́kọ́jà o. Wọ́n ní ọmọ akẹ́kọ̀ọ́bìnrin kan o òun náà ni wọ́n dédé rí òkú rẹ̀ tí wọ́n dédé jálẹ̀ láti inú ọkọ̀ kan ní ìpínlẹ̀ Kogi ìyẹn ní ìlú Lọ́kọ́jà tí ṣolúlu ìpínlẹ̀ Kogi. Hakika olakaki. Ṣé ẹ gbàgbé ìròyìn eléyìí tí mo kà lánàá wípé bámi na ọmọ mi kò dénú ọlọ́mọ o, eléyìí tí ìyá kan tó fi lọ fa ọmọ rẹ̀ lọ́wọ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò sósèfù nípínlẹ̀ Ògùn láti bá wọn bá wí o, ṣùgbọ́n tó jẹ́ pé ibi tí wọ́n ti gbé ń bá wí lọ́wọ́ o ni ọmọ jẹ́ Ọlọ́run nípè sí wọn lọ́wọ́ o. Wọ́n ní àwọn ẹ̀ṣọ́ aláàbò méjèèjì báyìí iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ògùn wọ́n ti àwọn náà o wípé agbọ̀rọ̀ dùn wọ́n ní kẹ́ ẹ bọ́mọ wí o, ẹ ti nà á ó ti já sí òdì kejì ayé o, ẹ̀yin náà ẹ máa bọ̀ ẹ wá káwọ́ gbéra lágọ̀ọ́ ọlọ́pàá. Hakika olakaki. Láti ìpínlẹ̀ Ẹdó àwọn ọlọ́pàá o wọ́n ti ṣetán láti wú òkú ìyá kan ẹni ọdún 76 o eléyìí táwọn ajínigbé jí gbé o. Wọ́n gba mílíọ̀nù 11 owó náírà gẹ́gẹ́ bí owó ìtúsílẹ̀. Wọ́n tún wá pa arábìnrin ọ̀hún, wọ́n ẹ̀ṣẹ̀ wá bò mọ́lẹ̀. Bó ló ti ṣe jẹ́ ẹ gbọ́ láti ìpínlẹ̀ Ẹdó lọ́sàn-án yìí. Hakika olakaki. Nínú àwọn ìròyìn míì eléyìí tó tún gbẹnu tán lọ́wọ́ mi fún tọ̀sán tòní o òun náà ni bí arábìnrin kan bó ó ti ṣe jáde báyìí o tó yọbọ̀nbọ̀ wípé òun wá ìdájọ́ òdodo fún àbúrò òun o wípé lórí ọ̀rọ̀ ìfàǹfà ó jẹ mí ní 200 náírà 200 náírà nípínlẹ̀ Èkó. Òun náà ni ọmọ gún àbúrò òun pa sí. Bó ló ṣe jẹ́ o ẹ̀gbá pèrè kẹfì tẹ̀ ẹ gbọ́ lórí ìròyìn Hakika lọ́sàn-án tòní. Hakika olakaki. Ṣé ẹ mọ orin yìí tó máa ń kọ pé ẹ̀ṣẹ̀ ò pànìyàn lójú ẹ̀rí tó máa fi ń béèrè lọ́wọ́ èèyàn? Orin ọ̀hún ti wá yí padà báyìí nínú ìròyìn eléyìí tó wá láti orílẹ̀-èdè South Africa níbi tí arábìnrin kan o
tí ó ti fi igi o 2x2 òun náà ló fi ṣẹ́ boyfriend rẹ̀ ìyẹn ọ̀rẹ́kùnrin rẹ̀ ó fi ṣẹ́ lórí ṣẹ́ ká tó ṣẹ́ rí ẹ o wọ́n ní 2x2 òun náà ló fi láti fi kọ̀rẹ́ẹ̀tì ọpọlọ rẹ̀ o wọ́n ní nfàǹfà wọ́n ní ó bá mú igi pákó tó dáadáa o wọ́n ní òun ò ló fi fọ́ orí ọ̀rẹ́kùnrin rẹ̀ àmọ́ òun náà kò jẹ́ méjì tó fi jẹ́ lọ wọ́n ní àfi bí orí rẹ̀ ṣe ṣẹ̀jẹ̀ tó sì já sí òdìkejì ayé lọ́hùn-ún tí ẹlẹ́kọ̀ọ́ ọ̀run polówó fún un tó sì gbèkúrú jẹ lọ́wọ́ ẹ̀bọra àkíkà ó lákàkì láti orílẹ̀-èdè Zimbabwe kí mú lè wá o wọ́n ní ọmọ ọdún 18 ọkùnrin o ó fipá bá àǹtí rẹ̀ tó ọdún 42 ó fipá bá lájọṣepọ̀ lórílẹ̀-èdè Zimbabwe ni wọ́n bá ní òun náà kó mọ̀ bọ̀ lákòlò ọlọ́pàá àkíkà ó lákàkì wọ́n yà táwọn ìròyìn míì òun náà ní mọ̀mú wá sí etí ìbúwa lórí àkọ́tún ìròyìn àkíkà fún tọ̀sán tòní Sodiq Olúwaṣèyí lèmi jẹ́ Bashar bàbá tó bí mi lọ́mọ ló ṣèyí pírẹsẹ̀ntà mídòmídòrèdò ọgbọ́n Sodiq tí oníwà òfa Sodiqness láíláí ẹ̀sìn mọ́gbà kí mọ̀mọ́ wí fún akí gbogbo ọmọ tí inú àbí tó yọjọ́ mọ́ lóàbí ṣùgbọ́n tí wò wá láabi ẹ wí fún wọn kí wọ́n jáwọ́ níbi iṣẹ́ ibi torí bíbẹ̀ ẹ̀kọ́ tán bá kó sọ́wọ́ ìjọba wọn lè tàrí wọn lóní bìrìbìrì lọ sínú ọgbà ìtúnirọ níbi tí wọ́n ti padà lọ́mọ jẹ̀ka bí ẹ wo ké sí wọn lápá òun àti lápá bí kájọ jáwọ́ níbi ìwà ẹlẹ́sìn mìíràn eléyìí ti sọ ní di ẹni ibi ẹ káàsán ẹ kú kalẹ̀ àkíkà ó lákàkì.